ìtìjú burúkú lèyí fún Nàìjíríà láti London o. Ní ọjọ́ 10 Monday ọjọ́ Ajé oṣù kọkànlá yìí ní ìjọba Nàìjíríà rán àwọn aṣojú tó lágbára kan lọ sí London, orílẹ̀-èdè United Kingdom. Àwọn aṣojú náà lágbára nítorí mínísítà méjì ló ṣáájú wọn: Lateef Fagbemi tí í ṣe mínísítà fún ètò ìdájọ́ àti Yusuf Tugga, mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè. Bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn nìkan ni wọ́n lọ, wọ́n tún mú àwọn lọ́gàálọ́gàá ẹ̀ka iléeṣẹ́ wọn dání. Nítorí ọkùnrin kan, Ekeremadu ni wọ́n ṣe lọ. Ekeremadu ń ṣẹ̀wọ̀n ọdún 9 ní London nítorí pé ó fẹ́ yọ ẹ̀yà ara ọmọkùnrin kan láti lò fún ọmọ tirẹ̀ lọ́nà tí kò bófin mu. Láti ọdún 2023 ló ti ń ṣẹ̀wọ̀n yìí o. Ìjọba Nàìjíríà wá gbéra láti lọ gba ọkùnrin náà wá sí Nàìjíríà padà pé kó máa wá ṣẹ̀wọ̀n ẹ̀ lọ nílé. Wọ́n ní igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà ní Ekeremadu kó tó dèrò ẹ̀wọ̀n yìí. Bẹ́ẹ̀ ló ti wà nílé ìgbìmọ̀ asòfin náà láti ọdún 2003. Ìyẹn ni pé ọkùnrin náà ti lo 20 ọdún nílé ìgbìmọ̀ asòfin àgbà kó tó wá ṣe àṣemáṣe tí wọ́n fi lá a mẹ́wọ̀n ní London. Olóṣèlú ńlá ni, ohun tíjọba Nàìjíríà sì ṣe fẹ́ gbà á wálé nìyẹn. Àmọ́ àwọn òyìnbó yìí ti kọ̀ fún wọn o. Wọ́n láwọn ò lè ṣe bẹ́ẹ̀ ní tàwọn. Ohun tó sì mú ìtìjú ńlá wá fún ìjọba Nàìjíríà àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ṣe olórí ìjọba náà nìyẹn. Àwọn tí wọ́n mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ yìí sọ pé kò dáa rárá kíjọba tilẹ̀ yọjú láti ní àwọn yóò gba Ekeremadu nítorí àwọn òyìnbó yìí mọ̀ pé ìjọba Nàìjíríà fẹ́ fọgbọ́n gbà á lọ́wọ́ àwọn kí wọ́n lè fi í sílẹ̀ tó bá délé ni. Wọn kò jẹ́ gbé e sẹ́wọ̀n gidi kan, wọn yóò gbé e pamọ́ síbì kan tí yóò máa jayé orí ẹ̀ lọ ni. Kódà yóò tún máa ṣe òṣèlú níbi tí wọ́n bá fi í sí. Àwọn èèyàn yìí ní ẹnikẹ́ni tó bá mọ ìtàn Nàìjíríà àti àwọn ará London yìí, tó bá mọ ojú tí wọ́n máa fi ń wo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá mú fún ìwà ọ̀daràn, kò ní í gba ìjọba Tinubu nímọ̀ràn pé kí wọ́n ṣe ohun tí wọ́n ṣe. Ohun tí àwọn yìí ń sọ ni pé àwọn tí wọ́n gba Tinubu nímọ̀ràn pé kó béèrè ìdásílẹ̀ Ekeremadu kò fẹ́ràn ààrẹ wa yìí. Bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ràn orílẹ̀-èdè yìí. Wọ́n lo kinní náà láti túbọ̀ bà orúkọ wa jẹ́ sí ni. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ń ṣẹ̀wọ̀n ní London. Ìjọba Nàìjíríà kò béèrè ẹnìkankan rí. Ó wá ṣe wá jẹ́ Ekeremadu. Ṣé nítorí tí ọkùnrin náà jẹ́ olóṣèlú ni? Bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ sí wọn ní London yìí dáadáa. Láti ìgbà tí àwọn kinní náà sì ti ṣẹlẹ̀ ní àwọn ìjọba ìlú òyìnbó wọ̀nyí kò ti ka àwọn ọmọ Nàìjíríà sí ẹni àpọ́nlé mọ́. Kódà kò síbi tọ̀hún ti lè tóbi tó nílẹ̀ tiwa tàbí lójú tiwa. Ọkùnrin kan tí wọ́n ń pè ní Joshua Dariye ló dá a sílẹ̀ o. Òun ni gómìnà àkọ́kọ́ tí wọ́n mú ní London lọ́jọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2004. Wọ́n mú pé ó ń ṣe àrọ́ndàrọ́ndà owó ni, pé àwọn owó tó ń jí ní Nàìjíríà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Plateau, London ló wá ń kó wọn pamọ́ sí, tó ń ralé tó ń ra dúkìá síbẹ̀. Ni wọ́n bá mú Dariye o ní Marriott Hotel ní London níbẹ̀. Ni wọ́n bá gba béèlì ẹ̀. Làwọn ọlọ́pàá London Metropolitan Police bá béèrè lọ́wọ́ Dariye pé àwọn rí dáadáa pé Kristẹni onígbàgbọ́ èèyàn kan tó mọ Ọlọ́run gidi ni o. Ṣé yóò padà wá máa jẹ́ ẹjọ́ ẹ̀ lọ nínú oṣù 12 tí àwọn bá gbà á láàyè kó jáde ní London? Ni Dariye bá fi Ọlọ́run búra fún wọn. Àmọ́ ní December ọdún náà nígbà tí ẹjọ́ Dariye bẹ̀rẹ̀, Dariye ò padà dé London mọ́ o títí dàsìkò tá à ń sọ yìí ni. Àwọn ará London ń tẹ̀lé Dariye débí. Àmọ́ wọ́n ní gómìnà ni, kò sí ẹni tó lè bá a ṣẹjọ́, kò sì sẹ́ni tó lè gbé e jáde àfi tó bá fipò gómìnà tó wà yìí sílẹ̀. Bẹ́ẹ̀ làwọn òyìnbó yìí dúró. Nígbà tó fi ipò gómìnà sílẹ̀ ni wọ́n ní kí EFCC máa bá àwọn bá a ṣẹjọ́ lórí ohun tó ṣe tó fi sá lọ. Wọ́n ń ṣe ẹjọ́ náà yọ̀bọ̀yọ̀bọ̀ ni kó tó di pé adájọ́ kò gbèrègbè kan tí wọ́n ń pè ní Adébùkọ́lá Bánjókòó dé. Ọlọ́run ló mọ ibi tí wọ́n ti adájọ́ náà lọ báyìí o. Adájọ́ tó ń ju ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tó bá kówó jẹ sẹ́wọ̀n ni. Òun ló ju Dariye sẹ́wọ̀n lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún 2018. Nínú àwọn òyìnbó tó ti ń tẹ̀lé ẹjọ́ náà láti odidi ọdún 14 bá dùn dáadáa. Àmọ́ ní ọjọ́ 14 oṣù kẹrin 2022
lẹ́yìn bíi ọdún 4 péré nínú ẹ̀wọ̀n ọdún 14 ìjọba àpapọ̀ láwọn dáríjì Dàríyè wọ́n sì dá a sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. láti ìgbà náà ló ti ń ṣe òṣèlú ẹ̀ lọ, ìyẹn lẹ́yìn tó ti ṣe gómìnà ọdún 8 tó ṣe sẹ́nẹ́tọ̀ ọdún 8. ohun tó fà á nìyí tó jẹ́ nígbà tí ọwọ́ wọn tẹ ọkùnrin kan tí wọ́n ń pè ní Diapriye Alamiyeseha, gómìnà ìpínlẹ̀ Bayelsa, nínú oṣù kẹsàn-án ọdún 2005. wọn kò fi í sílẹ̀ o. ẹ̀sùn pé òun náà jí owó Nàìjíríà ó wá tọ́jú ẹ̀ pamọ́ sí London ni wọ́n fi kàn án. wọ́n mú un, wọ́n kọ́ tì í mọ́lé. nígbà tí ó yá ni wọ́n sì fún un ní bẹ́ẹ̀lì. ṣùgbọ́n wọ́n ní bẹ́ẹ̀lì tó gbà yìí bẹ́ẹ̀lì tí ò gbọ́dọ̀ fi jáde ní London ni o. kódà wọ́n gba passport ẹ̀ wọ́n sì ṣe é mọ́lé pinpin ni wọ́n bá ń ṣọ́. àwọn ọlọ́pàá àti adájọ́ London rò pé nǹkan kékeré ni. wọn kò mọ oríṣiríṣi àrà tó wà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. àfìgbà tí Alami, ọkùnrin ogun, ṣe ohun tí wọn ò rò pé ẹnìkan lè ṣe, ká má tí ì sọ odidi gómìnà, tó fi hàn pé àtẹ́gùn kì í ṣẹ̀wọ̀n. iná tí wọ́n bá dá sílẹ̀ di ẹyẹ gúnugún, ẹyẹ míì ni wọ́n fi ń yan. lọ́jọ́ 22 oṣù kọkànlá ọdún 2005 yìí, nígbà tí àwọn ará ìpínlẹ̀ Bayelsa yóò jí, wọ́n bá Alami lọ́fíìsì ẹ̀ níléeṣẹ́ gómìnà. ó ti ń ṣèjọba ẹ̀ lọ. ọjọ́ kejì ọjọ́ náà ló ti dé. ó ti dé sí ìlú ẹ̀ ní Amazoma, níbi tí wọ́n ti fi tìlù tórin pàdé ẹ̀, tí àwọn oníjó ń jó, tí àwọn olókìtì ń tàkìtì, tí wọ́n ní gómìnà àwọn rẹ̀ London ó bọ̀ kí gbogbo ayé wá bá àwọn jó, kí wọ́n wá bá àwọn yọ̀ pé aeroplane tí Alami wọ̀ kò jábọ́ látojú ọ̀run. nígbà tí àwọn oníròyìn bá Alami lọ́fíìsì ẹ̀ tí wọ́n béèrè pé báwo ló ṣe jẹ́, Ọlọ́run náà ò lè sọ pé báyìí ló ṣe jẹ́ o. ó lóun kàn sùn ni. nígbà tí òun yóò sì yájú báyìí lòun délé bá ara òun nínú yàrá òun ní Amazoma. ó ní kí ni kí òun wá ṣe ju kí òun máa pariwo pé Olúwa mi, èyí ò wá pọ̀ jù. kí ni òun ṣe tí Ọlọ́run fi ṣe irú oore ńlá báyìí fún òun kí òun sì máa dúpẹ́. lọ́rọ̀ kan Alami padà sí Nàìjíríà làwọn òyìnbó tó mú un bá ń béèrè pé ọ̀nà owó gan ló gbà lọ, ṣé bí àwọn ti gba passport ẹ̀. ìgbà náà ni wọ́n tọpinpin ẹ̀ dé pápákọ̀ òfurufú ni wọ́n bá rí i pé Alami múra bí obìnrin ni o. ó wé gèlè, ó tọ́ ètè, ó so ṣéènì mọ́rùn, ó sì wọ bàtà obìnrin. bẹ́ẹ̀ lẹ́ran ṣe lọ. pẹ̀lú gbogbo ohun tí ojú àwọn òyìnbó ti rí yìí, nígbà tí wọ́n ki gómìnà ìpínlẹ̀ Delta tẹ́lẹ̀ James Ibori mọ́lẹ̀ ní Dubai ní ọjọ́ 13 oṣù karùn-ún 2010, lẹ́yìn tó ti fi bíi ọdún 3 sá fún wọn, wọn ò jẹ́ kó yọbọ́ mọ́ wọn lọ́wọ́ o. wọ́n kọ́ tì í mọ́lé ní Dubai títí. wọn kò jẹ́ gba béèlì ẹ̀, lẹ́yìn tó sì ti pẹjọ́ títí pé kí wọ́n má gbé òun lọ sí London tí ẹjọ́ náà forí sọ́gi. wọ́n wá padà gbé e sí UK, wọ́n sì gbé e lọ síwájú àwọn adájọ́ ní London. ó jà pé kí wọ́n gba béèlì òun, àmọ́ kò sẹ́ni tó dá a lóhùn. bẹ́ẹ̀ ló lò bí ọdún 2 ní tìmọ́lé kó tó di pé wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún 2012. bẹ́ẹ̀ ni ìjọba òyìnbó kò gbà á láàyè kó rẹ́nìkan jíbìrẹ̀bẹ̀ fóun. gbogbo ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó pè bí ẹni tó ń yín gbàdo sẹ́yìn igba ni. ẹ̀bi lewúrẹ́ ń jẹ bọ̀ nísọ̀ èrè, ó fòòtù fẹ́ẹ̀ tẹ̀ ni. ó jọ pé pẹ̀lú gbogbo ohun tí ojú àwọn òyìnbó ti rí lọ́wọ́ àwọn alágbára Nàìjíríà, wọ́n ti pinnu pé tí olóṣèlú tàbí olówó tàbí alágbára kan bá ti há sí àwọn lọ́wọ́, lọ́dọ̀ àwọn làwọn yóò ti ṣẹjọ́ ẹ̀ o, tí yóò sì ṣẹ̀wọ̀n ẹ̀ pérépéré, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa kò ní ìwà ọmọlúàbí lára. ohun tó jẹ́ kí wọ́n da ọ̀rọ̀ Ekeremadu yìí nù nìyẹn. ṣé láti ìgbà tí ọ̀rọ̀ náà ti jáde ló ti di àríyànjiyàn tẹ́lẹ̀, tí àwọn míín sì ti ń sọ pé ohun yòówù tí ì bá a ṣẹlẹ̀, ohun tíjọba Tinubu fẹ́ ṣe yìí ò dáa. àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ní kinní náà kò pọ́n Nàìjíríà lé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, yóò kàn fi wá hàn lásán bí ẹni tí ìwà ìbàjẹ́ ti mọ́ lára ni. kódà níbi tí ọ̀rọ̀ náà ṣe dé, àwọn olóṣèlú láti ilẹ̀ Ìgbò pàápàá pínyà lórí ọ̀rọ̀ náà, tí àwọn kan ń sọ pé kò burú rárá tí Tinubu bá lè ṣe èyí fún gbogbo Ìgbò tí wọ́n yọ Ekeremadu jáde, nítorí Buhari ló fa Ekeremadu lé wọn lọ́wọ́ lọ́hùn-ún tí kò tilẹ̀ lè dúró tì í lásìkò tí wọ́n mú un. ṣùgbọ́n àwọn kan ní kò sí kinní kan nídìí ọ̀rọ̀ yìí ju pé Tinubu fẹ́ fi ṣe òṣèlú lásán lọ, pé ó kàn fẹ́ kí àwọn ará ilẹ̀ Ìgbò rí i pé òun gba ọmọ wọn jáde ni. bẹ́ẹ̀ òun náà mọ̀ pé irú ìwà bẹ́ẹ̀ kò dára, àti pé ohun tí Ekeremadu ṣe burú gan-an débi pé kì í ṣe ọwọ́ ẹni tó ti jẹ́ aṣáájú ìlú ló yẹ kí wọ́n ti bá irú ìwà bẹ́ẹ̀. àwọn yìí ní ẹni tí Ekeremadu mú lọ sí London tó fẹ́ yọ kíndìnrín ẹ̀ sí tọmọ ẹ̀, ṣé bí ọmọ Ìgbò bíi tiẹ̀ náà ni.
nígbà tí òun aṣáájú bá lè ṣe bẹ́ẹ̀ fún ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀, irú aṣáájú wo nìyẹn? Ọjọ́ 23 oṣù kẹfà ní ọdún 2022 lásìkò tí Ekeremadu jẹ́ igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa ní ariwo déédéé ta láti London wá pé wọ́n ti mú asòfin náà o. Ohun tí òun kò mọ̀ ni pé láti inú oṣù karùn-ún ìyẹn ọdún náà ni wọ́n ti ń wádìí ẹ̀ wò, tí wọ́n ní òun àtìyàwó ẹ̀ Beatrice àti dókítà kan Obinna mú ọmọ ọkùnrin kan tó ń ta wáyà àti àwọn èlò tẹlifóònù nínú gòsìlò lẹ́kọ̀ọ́ wá sí London. Wọ́n tàn án láti wáá fi ọ̀kan nínú kíndìnrín ẹ̀ sílẹ̀ fún ọmọ wọn Sonia, tí wọn yóò sì fún un ní 7,000 owó pọ́ùn láti fi tún ayé òun alára ṣe. Sonia ọmọ Ekeremadu ti wà nílé ìwé gíga Newcastle University, àmọ́ lọ́dún 2019 ni àìyára kọlù ọmọ náà. Àìyára kíndìnrín ni. Dókítà Obeta tó jẹ́ èèyàn àwọn Ekeremadu ló ṣe alárinà àti ètò gbogbo tí wọ́n fi mú ọmọ Obioma tó ń ta wòsíwòsí lójú títì Èkó yìí dé London. Wọ́n sì ti pa ọ̀rọ̀ náà, àwọn ti kún. Royal Free Hospital ni wọ́n ti fẹ́ ṣiṣẹ́ abẹ àti yọ kíndìnrín ẹ̀ yìí. Dr. Peter DuPont ni dókítà tó fẹ́ bá wọn ṣe. Àmọ́ nígbà tí dókítà yìí ń fọ̀rọ̀ wá ẹni tí wọ́n fẹ́ yọ kíndìnrín ẹ̀ lẹ́nu wò, ló sọ fún un pé òun kò mọ̀ pé ohun tí wọ́n fẹ́ wá ṣe fóun nìyẹn o, àti pé ẹ̀rù ń ba òun láti sọ̀rọ̀ jáde torí tí òun bá kọ̀ tí òun bá lóun ò ṣe, wọn yóò fi tipátipá gbé òun padà sí Nàìjíríà, wọn yóò sì fi tipátipá ṣe kinní náà fóun lọ́hùn ni, tàbí kí wọ́n tiẹ̀ wá ọ̀nà ju òun sẹ́wọ̀n nítorí èèyàn ńlá ni Ekeremadu yìí ṣe. Òun ló sọ iye tí àwọn Ekeremadu láwọn yóò fóun fún Dr. Peter. Níbi tí ọ̀rọ̀ ti di wàhálà nìyẹn, nítorí lóòótọ́ ni òfin fààyè gba kí wọ́n yọ kíndìnrín ẹnìkan tàbí ẹ̀yà ara míì fún ẹni tí ara ẹ̀ kò bá yá. Àmọ́ yóò jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ yọ kíndìnrín ẹ̀ yìí fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀, tó sọ pé òun fẹ́ ṣe kí wọ́n wá lo kíndìnrín òun. Bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ gbowó tàbí kí wọ́n fún un ní ohun ìní kankan. Ohun tó jẹ́ kí wọ́n gbá ìyàwó Ekeremadu àti Dr. Obeta mú rèé, tí wọ́n wá ń retí Ekeremadu fúnra ẹ̀. Bó sì ti dé London lọ́jọ́ 23 oṣù kẹfà 2022 yìí, bẹ́ẹ̀ ni wọ́n gbá òun náà mú. Ní àwọn ọlọ́pàá Metropolitan Police bá gbé ẹjọ́ ńlá yìí dìde fún un. Wọ́n ní kí wọ́n jù ú sẹ́wọ̀n ló dáa o, torí ó ti ṣẹ̀ sófin. Ǹjẹ́ kí wọ́n gba béèlì Ekeremadu? Níṣẹ́ làwọn ọlọ́pàá àtàwọn adájọ́ fi rẹ́rìn-ín ta ni yóò gba béèlì olóṣèlú Nàìjíríà ní London pẹ̀lú gbogbo ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n fi pamọ́ síbẹ̀ títí tí wọ́n fi jù ú sẹ́wọ̀n lọ́jọ́ 5 oṣù karùn-ún ọdún 2023. Ìyàwó ẹ̀ ni wọ́n kọ́kọ́ jù sẹ́wọ̀n ọdún 6 o, ṣùgbọ́n wọ́n yọ àwọn ọjọ́ tó ṣe látìmọ́lé àti àwọn nǹkan míì kúrò nínú ọ̀rọ̀ tiẹ̀, àti nítorí pé ó jẹ́ obìnrin, wọ́n ní ẹ̀wọ̀n ọdún 2.5 ni yóò ṣe. Ó ti ṣe ẹ̀wọ̀n náà tán nínú oṣù kìíní ọdún 2025 yìí, ó sì ti padà wá sílé. Ọdún 9 àti oṣù 8 ni wọ́n ju Ekeremadu fúnra ẹ̀ sí. Wọ́n sì yọ ọjọ́ tó ti lò ní tìmọ́lé tẹ́lẹ̀ kúrò. Àmọ́ ọjọ́ ẹ̀wọ̀n ẹ̀ kò tí ì súnmọ́ àti parí. Àfi báwọn ìjọba Tinubu ṣe ní kí àwọn aláṣẹ ìlú òyìnbó yọ̀ǹda ẹ̀ fáwọn. Àwọn aláṣẹ ìlú òyìnbó ti kọ̀ jálẹ̀ fún ìjọba Tinubu. Ìyẹn lọ̀pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn ọmọ Nàìjíríà nílé àti lẹ́yìn odi ṣe ń sọ pé irú àbùkù wo níjọba Nàìjíríà tún kó wa sí yìí, nítorí nǹkan ìtìjú gbáà ni. Gbogbo ọmọ Nàìjíríà pátápátá ló sì kàn, nítorí olè tó jà tó gbé fìlà lèmọ́ọ̀mù, wọ́n ti gbé orúkọ lèmọ́ọ̀mù mọ́ o. Ọláìwọlá Alága ló sáré yẹ ọ̀rọ̀ Ekeremadu tó ṣẹlẹ̀ ní London yìí wò, tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.